ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó sórí ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó sórí ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó. ayúwà lẹ́dínà ámàlú ẹ̀kúnlá wàkúnlù kọ́lá ṣẹ̀dídá yusili lakum a'malakum. ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. حسبك الله ربنا حسبك الله ربنا في شتي وعزتي حسبك الله ربنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى. الله خير عما يشركون. قل أعوذ لله وسلام على عباده الذين اصطفى. الله خير عما يشركون. وبعوده أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين.
بن الهلبي حبيب الله شيخ احمد او رابع في كل وعفاء في كل هذه Allah. Gẹ́gẹ́ bí àwọn bá bí náà àpọ̀pọ̀ ìfàgbà kàmà. Sallallahu alaihi wasallam. Bí máa wà á yájú sí àmì ìyá àláwọ̀ rẹ̀ kí wọ́n bá bí. Allah. Àwọn àdúrà tó ń bẹ̀rẹ̀ àwọn àbá àpọ̀pọ̀ lọ́dọ̀ sàmọ́ ìyá ọ̀dọ̀ wọn àkọ́kọ́ kú tó kí ẹ̀yà lọ́dọ̀ bẹ̀rẹ̀ kálẹ̀. Ìdáwó tó náà káàrí máa ní kàrí ní. Ṣé ìyá àpọ̀ ìgbẹ́ ń bẹ láyé láyé bí ń dùn? Ìdáwó tó náà káàrí máa ní kàrí ní. Ṣé ìyá àpọ̀ ìgbẹ́ ń bẹ láyé láyé bí ń dùn? Bàbá ìyàwó, mo ti kí ìyá ìyàwó, mo kí bàbá ọkọ, mo ti tún kí ìyá ọkọ. Mo dá kíkí mi lọ sọ́dọ̀ ọkọ gẹ́gẹ́. Ṣéèkù Àdìbà wa Árábì. Mo kí wa, mo wá kí Ájàbàlì kí sùn títí ìyàwó. Ìgbà sọ mo kí kí ìgbé láàrin ìṣẹ́jú mẹ́wàá, mo ti lọ sẹ́jú náà yẹn kù sẹ́jú mẹ́fà. Ìgbà tó ní sẹ́jú mẹ́fà ni èyí sẹ́jú mẹ́ta, èyí ìyá ìyàwó sọ̀rọ̀. Èyí fi ìgbé sẹ́jú mẹ́ta èyí kọ́ pọ̀tọ́ wa ní ṣùgbọ́n àgbà nígbà kò tún náà. Máṣe àlà. Látara tó wọ́n sọ fún wa, kákọ́kọ́ lọ sórí ìyàwó. Ilé ìyàwó Ájàbàlì kí sùn. Ẹ kò fẹ́ wà ní yá wọn tó lọ lọ. Sẹ́jú mi yẹn ti lò yí. Ìyá mi yá àgbáyíká nígbà yẹn, àdúgbò ní kẹ́sì lẹ́yìn wọn sọ ìgbà lórí ẹ̀wọ̀n yọ. Ájàbàlì kí sùn. Ṣé wà pẹ̀lú mi? Máṣá àlá, ọlọ́wọ́ ní pé àwọn ìfẹ́ rẹ̀ lù. Ṣé ìgbà yẹn ṣe máa dá? Ọ̀wá mọ́ náà. Olúwa ní Ájàbàlì kí sùn. Gbogbo tí kí àṣẹ ọ̀pọ̀ pátápátá orí ìlú bẹ̀. Ẹ̀yin tí kí ìyàwó láyé kí ẹ̀ka púpọ̀ ìgbé ọkọ̀ yìí òun lọ́sẹ̀ lórí yìí. Àwọn Yorùbá máa ń ní ojú lọ́wọ́ wà. Ẹ̀yin tábà àpapọ̀ àbíká máa rí ara yìí. Ìkéde ó fà wù lẹ́yìn ẹ̀kọ́dù ẹ̀. Gbogbo tí kí àṣẹ pátá nídìílé yẹn. Àṣẹ pátápátá lọ́dọ̀ bàbá yìí àti gbà á tẹ̀lé lọ. Àgbà àṣẹ náà bí olú bàbá yẹn ti yà ní oṣù tó sọ̀rọ̀ àdúrà. Ájàbàlì kí sùn bẹ́ẹ̀ lọ́wọ́ jáde ní bẹ́ẹ̀ láti ọ̀sẹ̀ lọ́dọ̀ àdúrà ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ jáde. Ájàbàlì kí sùn gbogbo sẹ́ẹ̀ lọ́wọ́ ṣe ní àdúrà wà ní fọwọ́ sí ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ṣe. Ìdí ìlú wà tó bí yẹn, àwọn ọkùnrin kan ní lọ́gbà ní lọ́gbà nígbà tí sẹ́gbẹ́ èkó ní sẹ́gbẹ́ èkó yàwó rẹ̀ ní ètò ọ̀gbìn àwọn ẹ̀. Ẹ̀yà àtàkùn ẹ̀yà kò máa bẹ̀rẹ̀ láti tó fún ìrìn àwọn ọ̀rẹ́ ìgbèrò ẹgbẹ́ ìwòsàn ọ̀tún. Tó pẹ̀lú. Àwọn ọkùnrin kan
ìrìnàjò tó bá fẹ́ sìn. Ewa sọ fún ìyàwó ẹ̀ nígbà tó fẹ́ gbé ìyá láti jáde lọ sí ìrìnàjò náà pé. Àyọ̀ ayọ̀ àti Ọkùnrin alákùnrin àti ẹ̀rọ. Ẹ̀rọ síwájú èyí tí kò ká lè gbọ́. Arákùnrin fẹ́ lọ sí ìrìnàjò. Ewa sọ fún ìyàwó ẹ̀ kẹ́kẹ́ ìrìnàjò yìí pé. Ṣùgbọ́n bí ibi lọ sí ẹ̀dọ̀ ti lọ ìwọ́lẹ̀ kẹ̀kọ́ tẹ́sí tó wà ní ọkọ̀ sílẹ̀. Owó kẹ̀kọ́ dúró sí ojú ọ̀sẹ̀ àmìkọ́ dúró sí ìgbéyàwó ọwọ́ sílẹ̀ ẹ̀há. Ṣùgbọ́n bàbá tí ó ń bí arábìnrin yìí sáyé bàbá ìsàlẹ̀ ilé náà ló wà tí àwọn ọ̀sẹ̀ náà pẹ̀lú ti ẹ̀dá tó wà bẹ̀rẹ̀. Lára lásìkò ọgbà yẹn tí bàbá ti lọ tó sì ti lọ́kọ sílẹ̀ sí tọ́kọ ti fi ìyàwó lẹ̀ sílẹ̀. Lásìkò ọgbà yẹn bàbá wọn sẹ́lẹ̀ bàbá wọn bẹ̀rẹ̀ sí sáré àtàwọn òyìnbó. Arábìnrin náà dáwọ́ sí sáré wa Muhammad. Ìwọ̀n sọ fún ẹbí yìí pé ìrẹ́ Muhammad bàbá mi ò yá. Mo sì fẹ́ lọ tún bàbá mi, mo fẹ́ lọ tọ́jú bàbá mi. Ọmọ ìlú fẹ́ lọ tọ́jú bàbá mi, wọ́n ní bí ìṣe ìrẹ́ Muhammad láti ìwọ́n lọ́wọ́. Àbí ìbá sọ fún wa, ọmọ sọ fún ẹgbẹ̀ náà rí pé àti tẹ̀lé tí àṣàkọ̀ ẹ̀ sọ fún ọ ní ẹni Muhammad ẹni lọ́wọ́ pé sí àkùrẹ́ lọ́wọ́. Àti ìzà ọ̀já kí. Èyí tó kọ́ àṣẹ ní ilé àṣẹ ọkọ̀ rẹ̀ padà wípé fún ọkọ̀ sísàlẹ̀. Ọkọ̀ ẹni wọ́n kọ̀ sálẹ̀. Ọkọ̀ tó ń bọ̀ ẹni kò wọ́n rẹ̀ kọ̀. Àti ìzà ọ̀já kí. Ọ̀lẹ́ náà pásítà máa rọ́ọ̀tì yìí. Lásìkò ọ̀gbà náà, bàbá tí ń sáré, bàbá dàgbà tẹ́lẹ̀ láì bàbá dàgbà kú. Bàbá ọlọ́run sọ́mọ́ àwọn ẹlẹ́ ìrọ̀sẹ̀ lápá. Àti àwọn ènìyàn náà bá tó wọ́n ṣẹ̀ṣẹ̀ àlẹ́bí pé pọ̀. Ṣèbí bàbá mi nígbà tí ń sáré ẹni kì í má bọ́ sísàlẹ̀. Èyí lọ bá bàbá náà tí wọ́n á kú wọ̀nyí. Gbogbo ọ̀gá bí bàbá mi ẹ̀kú fi lọ. ẹ̀kú fi àkúnyọ́. Àlẹ́bí wọn tó sọ fún wọn náà wí pé. Ẹ̀kú fi àkúnyọ́ àfàìsàlẹ̀ àwọn sọ́mọ́ làlámà. Nígbà tó sọ fún wọn náà yìí pé ṣèbí bàbá ẹ̀ ti kú. Tẹ̀lẹ́sẹ̀ ọkọ rẹ̀ ní kó ọmọ kú olókè. Òkè náà ní kó ọmọ dákun tẹ̀lẹ́sẹ̀ ọkọ rẹ̀. Láàárín àsìkò ìgbà náà, wọ́n tún wá lọ gbé bàbá ìyàwó. Wọ́n tún lọ sí bàbá ìyàwó. Wọ́n tún sí bàbá ìyàwó náà. Ìyàwó náà tún wá gbé yọ̀ǹda rí pé dákun yọ̀ǹda fún mi. Jẹ́jẹ́ lọ síbi sùtú bàbá mi. Àlébí tó wá sọ fún mi pé àní tí ọkọ rẹ̀ sọ fún ọ ní pé tó wá bọ́ sílẹ̀ náà ni wọ́n bọ́ sílẹ̀. Ìnáwó àkọ́dìgà bára lé àbíyá àbítà àti Ẹni sọ́nà lọ́wọ́ àlejò sọ̀rọ̀. Àwọn ìyàwó kan kan tá a rí wọn. Ajẹ́bàdì kìsì, ìwà ni ń bẹ́ sọ̀rọ̀. Ikú ní kó bá yín lọ́dọ̀ ọkọ yín olùwẹ́ sọ fún mi. Wọ́n bá ìdí sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ní wọn tẹ̀lé sàn kọ́ wọn mọ́. Ìdí tó ìdààmú fún obìnrin láyé lẹ́yìn. Ìlànà bí wọ́n máa ń ṣe sí arábìnrin náà nígbà tí wọ́n sin bàbá mọ́nà. Nígbà tí wọ́n máa ń ṣe sí pé ìnáwó àkọ́dìgà bára lé àbíyá àbítà àti àlìsà òjìyà. Arábìnrin wa ní kí wọ́n sọ fún ọmọ ìyàwó yẹn pé iná ọ̀rọ̀ àdájúdájú ọ̀rọ̀ ọba. Kọ́dìgà bára yìí. Ó ti fún ìdí bàbá rẹ̀. Ní àbíyá àbítà àti àlìsà òjìyà. Nígbà wípé ní ìyàwó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Wípé má bọ́ sílẹ̀ tí kò sì bọ́ sílẹ̀ ó sì tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Látara náà ọlọ́run sì fún ìdí bàbá ẹ̀. Allahu Akbar. Ajẹ́bàdì kìsì. Ẹ dákun àwọn obìnrin ìṣẹ́jú kan náà ló kù. Tí ẹ bá fẹ́
ẹ dákun tíyàwó ò máa gbọ́ ṣé ẹ̀yọ́ gbọ́ tẹ̀lé fẹ́gbọ́ masha Allah ṣé àkóso tẹ̀lé ọkọ ilé ọkọ ni ẹ̀yìn tí kọ́ ní ọkọ wò ó ti ẹ̀sìn ọkọ ṣe yí ilé ọkọ òsì ní gbóná máa yín àgbàkàrà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí bá ń tó bèrè láyé tọ́gbọ́n bẹ́ẹ̀ kí gbogbo tí ń yá èso tó jáde láwọn kó ní àgbàkà láyé kó fáwọn tẹ̀lé àti ọkọ ẹ̀ ìwọ gbọ́ fọ́fọ́ rẹ jẹ́ káwọn ayé jẹ́ káwọn fi ó fi èyẹ pé dídèrè ni dídèrè nígbà tí ẹ̀sà dídèrè bá tó bẹ́ẹ̀ àwọn náà ní wọ́n bọ̀ ya gèlè tí wọ́n bá ẹ̀kú lórí àwọn ọmọ ẹ̀ tó bá dìgbà náà àkọ́kọ́ nù ní tí mo wọ́ wá pọ̀ kí kíyàwó kò dìbẹ̀ tó bá jẹ́ pọ̀pọ̀ náà kọ́ ìtò tọ́ ọkọ̀ ọmọ òun gẹ́gẹ́ ní kẹlọ ìlàkúnlíkì. Ní kí o níwájú yín kàní àti sọ̀tí fẹ́ sọ́tá. Màá sọ bá aláṣọ yẹn kọ́líkì mọ́ àti. Kàníbà ẹ mọ̀ ní ara o, ẹ mọ̀ pé mi ò mọ̀ ọ̀kan láì sọ. Màá sọ bá ọ. Ẹ mọ̀ kó dodo ní tábọ̀ lẹ́nu tèmi. Ìsinmi ìlú wá sọ bí ìlú sábọ̀ àìjẹ̀bí la. Àdìsí tẹ kàn náà ní kẹ́ ẹ lọ ẹ bá fi bá kàníbà wí. Màá sọ bá aláṣọ yẹn kọ́líkì mọ́ àti. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì gbogbo ẹ̀yin bá ní ẹni láyé, gbogbo ẹ̀yin ọkọ láyé, tẹ́ ẹ bá lè gbìyànjú, tó bá lè ní sùúrù, látara àdánwò tó kà lára ìyàwó ẹ̀. Aláṣọ yẹn kọ́líkì mọ́ àti. Látara ìwà ìdá tíyàwó ẹ̀ ń ṣe. Aláṣọ yẹn kọ́líkì mọ́ àti. Látara ìgbọ́rọ̀ tíyàwó ẹ̀ ń gbọ́rọ̀ tí ò gbọ́rọ̀ sí yẹnu. Látara agídí tíyàwó ẹ̀ ń la gidi. Kàlíbà ẹ wá gbé ìbínú náà nì. Aláṣọ yẹn kọ́líkì mọ́ àti. Ẹ bínú tíyàwó ẹ̀ mọ̀ lù. Aláṣọ yẹn kọ́líkì mọ́ àti. Ẹ bá dagídí bọ̀ ẹ̀ dagídí bọ̀ ẹ̀ wá dá àbáyé. Wọ́n ò bá kí n ṣe Kàlíbà. Ìwọ ló kọ́ ìwọ ní orí ẹ̀ pa ìwọ orí ẹ̀ kúrẹ́ ìta. Aláṣọ yẹn kọ́líkì mọ́ àti. Kàlíbà kọ́ wá yé mi àti yín pẹ̀lú àjọba ìtúsù. Kàlíbà ó kọ́ wáyé pẹ̀lú sùúrù. Àdébí ní gbogbo ẹni tó bá lè ṣe sùúrù. Gbogbo bá lè ní tó bá lè ṣe sùúrù pẹ̀lú ìyàwó ẹ̀. Pẹ̀lú àdáwọ̀ tí bá ń kà látara ìyàwó ẹ̀ bí ààrẹ ti sọ pé yóò ṣe fọ́kọ̀. Ẹ ti sọ̀kọ̀. Kàlíbà àdébí ní gbogbo tíyàwó ní bá ṣe fún yín tí a bá lè ṣe sùúrù lórí ẹ̀. Ọlọ́run bá jẹ́ tó fún ara rẹ̀ yóò wá fún yín ẹ̀san. Ẹ̀san pẹ̀lú ọlọ́run kan wí. Gẹ́gẹ́ bí ẹ̀san náà sàárì Kàlíbà. Nígbà tí àdáwọ̀ tẹ́ bá rẹ̀ Kàlíbà, gbogbo àdáwọ̀ tó ń tẹ́ bá yàrá yé kò sí ìkókó bá rẹ̀ Kàlíbà. Àdáwọ̀ tẹ́ bá sọ pé ọmọ rẹ̀ bí àwọn ọmọ rẹ̀ bí mẹ́fà kú. Bẹ́ẹ̀ àdáwọ̀ sọ ọmọ rẹ̀ bí ọmọ tó kú bẹ́ẹ̀ wájú àrẹ̀ ìwé ẹ̀sìn náà. Kò sí kókó sí ìkókó bá rẹ̀ Kàlíbà. Gbogbo rẹ̀ èèyàn. Ẹ̀dẹ́gbẹ̀ àlàáfíà ní kẹ́lẹ́ àbúkọ 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 ẹjọ́ wa ní àwọn ẹ̀ṣẹ́ àlè náà tó ti wọ́n ní àlẹ́ àyùbá tó tí ò ní gbéra tí ò ní gbẹ́sẹ̀ tó ìṣẹ̀lẹ̀ àlẹ́ àyùbá tó gbà fọ́ọ̀rọ̀ náà. Àwọn sọ pé kí mo kún first class láyé ní ìwọ̀n àlẹ́ àlẹ́ àyùbá náà kún first class ní ìwọ̀n àlẹ́ àyùbá wa. Gbogbo ẹ̀dá ọkùnrin láyé tó wá rẹ̀ ní fún ìyàwó ẹ̀. Pẹ̀lú bí wọ́n bá ìdúró àdé látara ìyàwó ẹ̀ tó wọ́n gbé máa túbọ̀ máa lù ú. Tó yẹ ọkọ̀ ní ìfisọ̀ ìyàwó ẹ̀dá ọkọ̀ ẹ̀dá wọlé. Tó wọ́n lè gbé máa àwọn ọmọ ìdí lọ fún yín ní ìwòdùn nígbẹ́ tó ẹ̀sọ́ bá sọ́kọ́ àbí àyùbá ẹ̀ lásán fún ọkọ̀. Torí pé kí ni àwọn obìnrin tẹ́ yóò ní tí wọ́n ti ká ẹ̀ṣẹ̀ tó wà ní àwọn àyè tó wọ̀. Àwọn obìnrin tẹ́ yóò ní àlẹ́ ìdí ibi tá a ti dá wọn apá ìdí ẹ̀fọ́ àbúgbò láti dá wọn rẹ̀. Kàlíbà ẹ má ẹ̀sìpẹ́tì kí ìyàwó yín àjàgbá ìdíṣù. Èyí ṣe pẹ̀lú ìdìbò tó yọ ní àwọn ọmọ àgbáyé wọn.
ló ti sọ yìí o. Ayọ̀ bí ẹ̀ẹ́dá ọlọ́run ti tí mo ti darí ibi tí wọ́n ibi tó wọ́. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa fọ́kọ yín máa gbé ní ẹsẹ̀ ní sẹ́kì dọ́là náà. Gbogbo ọkùnrin ẹ̀ wọ́n ẹ̀sìpẹ̀tì ní pé ìtìyàwó yóò máa ṣe ìjọ òdàlẹ̀. Tuntun ló ṣe dáadáa ẹni gbọdọ̀ ó kàn ṣe ṣe kó dáa dọ́là náà. Ìwọ ọkùnrin tó bá tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní máa ń lé kókó mọ́yàwó rẹ̀. Ìyàwó yìí dẹ́pọ̀ lóbìnrin àwọn ẹ̀jẹ̀ máa ń pàmpá ní. Olùtọ́jú lọ́kùnrin lóbìnrin jẹ́. Ọlọ́run ti kẹ́ tọ́jú àkẹ́sì rẹ̀ wọ́n ní. Kàyíbà olóògbé ìṣẹ́jú mẹ́wàá kó fún kó tó. Ṣé o kàwé jí? Ẹ bá fún wọn Kàyíbà ọmọ kàkà. Ìyàwó bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní sọ wẹ̀. Ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó sórí rẹ̀. Ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó sórí rẹ̀. Àwọn ẹ̀ ti sọ ní. Ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó sórí rẹ̀. Ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó sórí rẹ̀. Ẹ jẹ́ wá sọ ìpè ní ayé Kàlífà. Ẹ jẹ́ pàtó ya. Ẹ ṣe dẹ́ ma fún ìyàwó. Ẹ máa wá sá. Ya Kàlífà, ya Allah. Ẹ jẹ́ bàlẹ̀ kí n sọ̀rọ̀ wọ̀. Ilé ẹ̀ máa bọ̀ ọ́lẹ̀. Ya Allah. Kàlífà, ẹni ẹ̀wù tẹ lọ mú. Tọ́jú àyà rẹ̀ lọ́lẹ̀ fẹ́ nísìnyí. Ẹ̀wù lábọ̀lọ̀ dá yín. Tọ́jú àyà rẹ̀ lọ́lẹ̀ fẹ́ nísìnyí. Àyà tó fẹ́ ní yáyà rẹ̀ èyí tó tọ́ ní yáyà kúyàwó. Tọ́jú àyà rẹ̀ kó lè bá yẹ. Kàlífà, bàbá Ṣẹ́gun kàmọ́ ní dín ní kí n wípé pé tọ́jú ẹ̀. Tọ́jú àyà rẹ̀ kó lè fọ́ nísìnyí. Kẹ́lẹ̀ bá a nísìnyí rẹ̀. Tọ́jú àyà rẹ̀ kó lè fọ́ nísìnyí. Wọ́n yẹ kó fún nísìnyí láyé. Àyà tí a tọ́ ní yáyà rẹ̀. Ayá rẹ̀ Kàlífà. Èyí tẹ̀ tọ́ ní yáyà kúyàwó. Tọ́jú àyà rẹ̀ kó lè fọ́ nísìnyí. Ṣé o kàmọ́ ní ayé ọgbọ́n tí wọ́n náà tọ́jú ọmọ ẹ̀? Tọ́jú ọkọ rẹ̀ kó lè fọ́ nísìnyí. Àti àgbàlẹ̀ kì í sú ẹ̀ ní ẹ̀sẹ̀ tó bí bá. Rẹ̀ kó lè fọ́ nísìnyí. Ọkọ tí a tọ́ ní yáyà rẹ̀. Ọmọ ní sùúrù jùlọ yìí. Bẹ́ẹ̀ni. Torí pé tó fi ẹ kí àbá máa ní sùúrù láyé. Sọ́nà náà wà ní ìgbà. Bí gbogbo èèyàn bá ń bínú láyé àpọ̀ ọ̀pọ̀lọ̀ bínú. Tí àbá máa ń bínú ọlọ́run bínú bá ní. Kàlífà lọ́jẹ́. Ọba lu ẹ̀ láyé ni. Màmá wa àti bàbá wa tẹ́ tó kó yìí. Sùúrù wọn fi dèdè o. Wọ́n gba ọ̀gá wọn lánìí. Sùúrù iná fi di èmi o lọ́dọ̀ ara wọn. Tí ọkùnrin ọ̀gá wa ní sùúrù, obìnrin ò lè da lẹ́dọ̀dọ̀ rẹ̀. Ọ̀dà àwọn tó lè sọ bàbá. Ọba sì ń sọ pé torí pé ìyàwó mi ọ̀dà lọ fẹ́fẹ́ lómi. Ètí fọwọ́ tó wá wọ́ sí ló lọ. Kọ̀tán. Àgbélébùú ti ọlọ́gbà. Gbogbo wà tọ́lọ̀ máa fọ́ mi láyé. Àwọn ọkùnrin là máa kọ́ wọn. Allahu Akbar. Nígbà àwọn ọkùnrin bá mú kí ló fi gbogbo wa jẹ́ ká ní sìn. Ẹni stick ẹ̀kẹ́kọ̀ọ́ lọ lé. Ó jẹ́ ká kẹ́yà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń tàbí lónìí Bẹ́ẹ̀ni bàbá. látọwọ́ àwọn ọkùnrin ni. Ọ̀dà ajá o. Ajá o. Kí ló fà á? Ọkùnrin á lówó lọ́wọ́. Nígbà bá lówó lọ́wọ́, oúnjẹ ní òní wú àjẹmọ́. Mr. Bigi yá. Oúnjẹ ní olé òní wú àjẹmọ́. Ẹsẹ̀ sí yá. Nígbòdú, ọkùnrin tó wá pa owó dé. Ẹnu ní òtún lọ fi owó sínú báńkì láyé. Màmá yóò tún wá sí koto sùn. Yọ́ máa sọ fún ìyàwó pé òun ò ní kọ́kọ́ lọ́wọ́. Yóò tún wá sí koto sùn. Tí obìnrin náà bá lọ ká owó wọn lọ́wọ́, Ìdáde. kò sí tó lè sọ wájú rẹ̀ tó dòrò tọ́mà. Allah. Ọlọ́run sọ wá bẹ̀. Ilé ikú wọ́n sọ̀rọ̀ yóò tún tẹ̀ mí. Kò sí nǹkan kan tó lè sọ wájú rẹ̀. Ìgbà òjò rẹ̀ bàbá wà nílé. Ẹsẹ̀ á dìde. Wọ́n ti dé sẹ́yìn. Ọmọ yóò kọ́ ní dáàbò. Ẹ má dìde nígbà tá ìwọ̀n sọ̀rọ̀. Ẹ̀yà lọ́wọ́ rẹ̀. Ìdáwọ̀ yóò. Sùúrù lọ́wọ́ rẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ wa àwọn la mú kí àwọn obìnrin wa ṣe tí ò dá sí wa. Tọ́ ọ bá ṣe báyìí sí obìnrin, tọ́ ọ bá wọnú ilé, tọ́ ọ bá sọ fún obìnrin pé títí mo ní lọ́wọ́ ni. Kọ́dà wọ́n jẹ́ £500 ló fún obìnrin máa bó ṣe lé mọ́nẹ́jì láti fi ṣe bẹ̀rẹ̀ ṣe láyé lẹ́yìn. Màlẹ́tẹ́kọ̀ọ́ ní ẹsẹ̀ bẹ́ẹ̀ Indomie náà lọ sí títì. Bẹ́ẹ̀ ni 320 yóò ṣe tómi ẹ̀wọ̀ yóò rà búrẹ́dì £300. Yóò ṣe tómi àti ẹyin á ṣe 350. Bẹ́ẹ̀ ni yẹn ọjọ́ ọba kó £1000 fúnyàwó rẹ̀ wọlé yóò ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀. Sùúrù lọ́wọ́ rẹ̀. Ọmọ tí o fẹ́ yìí ṣe ń bá màmá mi lò kọ́rọ́. Màmá wọn yìí ní kò dàrú. Torí bàbá wọn àti àwọn yìí wọ́n ní ìmọ̀ ẹ̀wọ́n lọ́wọ́ mi láti wá pín. Kò tẹ̀sí tọ́mọ náà mọ́ sí lẹ́yìn ni. Wàláhì fún mi láyé láti láwọ́. Nínú káàsì pé ìyá máa ń rẹ̀sìpẹ́tì yẹn láyé. Ọlọ́run fún wọn máa ní rẹ̀sìpẹ́tì fún ọmọ rẹ̀sìpẹ́tì gbogbo ayé. Ọlọ́run yẹn jẹ́ kó sì wà wò. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá Adéṣe wá sílẹ̀ ẹ̀ka àwọn ẹ̀fẹ́ mísíkọ́tì wọn. Wọ́n fẹ́ mísíkọ́tì wọn pé tí a sọ yóò dá. Ó tẹ̀sí ní náà ni. Àwọn bàbá wa wọ́n kó bẹ̀rẹ̀ bá ṣe tọ́ da ọlọ́sọ̀ọ́sì ni. Ẹ̀dùnkú. Ó bẹ̀rẹ̀ bá ṣe tọ́ da ọlọ́sọ̀ọ́sì ni. Tó ti yé. Ètò bá ṣe tọ́ da wọ́n yìí dù. Àmọ́ ìwọ́n dù. Ọwọ́ a máa sọ pé tó ṣe yìí máa ṣe bẹ́ẹ̀ lọ. Ọlọ́run wọlé abẹ́rẹ́, Ọlọ́run ní kí ọmọ wa, Ọlọ́run ní kí kó sì wà lọ́dọ̀ rẹ̀. Àmín. Ìṣúra yín. Àmín o. Ẹ̀rọ ìsàmì fún wọn ni wọ́n ní ìṣúra wọn. Iná láha máa sọ ìdúrí iná. Yéṣu lọ́la wà. Gbogbo ẹ̀yin obìnrin. Ẹ̀yin obìnrin tá a bẹ́ yà yín. Ilẹ̀ àná Ọlọ́run Yéṣu o. Ilẹ̀ àná Ọlọ́run Yéṣu o. Wọ́n ta kọ́. Ta ló mà palẹ̀ jókòó báyìí fún Bàdìkì? Ta ló mọ̀? Kò sí o. Ta ló mà? Wọ́n lè sọ pé báyìí là ní dúró. Wọ́n rẹ̀ kó ti tán. Tó ti yé. Ṣùgbọ́n gbà tó ní sùúrù. Ọlọ́run bá tẹ̀lé rẹ̀. Sùúrù dọ́wọ́ tiẹ̀ náà o. Ọbẹ̀ tí baálé ilé bá jẹ ìyáálé ilé kì í ṣe. Kì í ṣe o. Kì í ṣe o. Ọlọ́run ò sì wà wù lánàá lọ́dọ̀ àwọn òbí rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọn mẹ́jọ rẹ wá sọ́dọ̀ mi rí pé kì í ṣiṣẹ́ tí ọ̀dà. Láti jọ tó kéré tó ti dọ́dọ̀ mi. Ọlọ́run pé wọ́n mẹ́jọ rẹ wá dákòtò Ọlọ́run. Ilé ọkọ rẹ ilé ọkọ ni o. Bẹ́ẹ̀ni. Kàlẹ́bà mẹ́rin kọ́ ló fẹ́ o, àwọn tí wọ́n fẹ́ ọ ní. Ẹjọ́ mọ̀. Ìyá yẹn sọ pé òun da ọkọ̀ ọmọ àwọn. Àbí tó bá sì mú ìyá ọkọ sọ bẹ́ẹ̀. Fóbìnrin ó dá o, yàrá dá ní ọmọ. Ìyá sọ fún àwọn náà. Àmín. Àlùbáríkàlà bàbá wa náà ẹni tó ti sọ fún wọn. Àmín o. Ọ̀yà délẹ̀. Ẹ ti jẹ́ lórí ẹsẹ̀ yín méjèèjì. Ẹ dákun, ànábì ní ká béèrè. Gbogbo ẹ̀ tẹ́ ìdòkó